àbẹ̀sí wà dey give food wà sàmọ́ tí mo sign òun ló lọ pa àwọn ọmọ mi pa àti ìfìnkáyà ìyẹn àkísà tó kó wá sí ẹ̀kọ́ label zenation wà sáínà mo kọ́kọ́ gbégun plane help am ó parọ́ mọ́ parọ́ lè mọ́ mi so látà gọ́vnà gọ́vàmẹ̀ àwọn gọ́vnà dẹ̀ ti ń pé èmi ni mo jàre ọ̀la ń pé mo mí sí kóòtù lọ ṣe jábẹ́ẹ̀lì mi ọ̀dẹ̀ ti gbà mí alhamdulillah ọmọ ọlọ́run ni mí God love me I love myself ẹ̀yin tó bá fẹ́ kí sáìnà ọmọ yín ẹ̀ mú ṣọtíwá àti lọ́ọ̀yà o mo ti ní lọ́ọ̀yà tó máa sáìn ní àwọn ọmọ yín o àwọn ọmọ yín dọwọ́ ru o àlẹ́ ẹ̀pù wọn fáwọn ọmọ yín ló ń jẹ ṣọ́ ẹ̀ káwọn ọmọ yín ṣèkọ́ bẹ́ẹ̀ ṣọ́ ẹ̀ káwọn ọmọ yín wọ́n bójú mi jẹ́ àwọn ọmọ yín dáhùn fún ló ń jẹ ra mọ́tò fáwọn ọmọ yín raṣọ fún ọgbà àwọn ọmọ yín gun plate ṣó gbà fake news lẹ́tú wáyé ṣọ́ ẹ̀ kẹ̀kẹ́ ń go lẹ́wọ̀n but thank God ògo wà nílé ògo. See make I tell you now all this thing una dey do me bí gbẹ́ tún kọ́ mi ní kàsí ni ó yá ó lé mi títí. I say if you no get money near war bàbá yìí lówó lọ́wọ́ call God ó yá ó wá lé mi kò giri náà lọ fẹjọ́ mi san ọlọ́pàá ó yá látọ̀dọ̀ ọlọ́pàá mo mọ lọ́ọ̀yà látọ̀dọ̀ lọ́ọ̀yà mo mọ àwọn wọ́dà sọ́mọ̀ pé náà mo ti mọ̀ náà wípé adágọ́